so Ìjẹ̀bú Ìjẹ̀bú ẹ káàbọ̀ sórí ètò gbàgede Ìjẹ̀bú. Orúkọ tèmi ni arákùnrin Ọlálékan Síjúadé. Lórí ètò lónìí, gbajúgbajà yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín òun la gbé wá sórí ètò. Kí ni wọ́n máa ṣe fún wa lónìí? Wọ́n máa dáhùn àwọn ìbéèrè nípa Ìjẹ̀bú. Ọmọ Ìjẹ̀bú ni wọ́n, agbóhùnsáfẹ́fẹ́ ni wọ́n. Báwo ganan ṣe mọ Ìjẹ̀bú sí? Àlejò wa, ẹ káàbọ̀ sórí ètò lénìí. Ẹ kú ilé, ṣé dáadáa ni mo bá yín? A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ẹ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Olúwaṣẹ́gun Àjàyí ni orúkọ mi tí àwọn èèyàn mọ̀ sí Aláṣeyẹ Oòduà. Mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nílé iṣẹ́ rédíò Super 96.3 FM tó fi kalẹ̀ sí Ìjẹ̀bú Òde. Ẹ kú ilé o. Ẹ ṣé, ẹ káàbọ̀. Láì fi àkókò ṣòfò, àlejò wa, ìbéèrè ló kún ibí yìí. Ẹ jẹ́ ká bọ́ sẹ́nu iṣẹ́. Ẹ bá wa mú ìbéèrè kínní. Ẹ bá wa kà síta, ẹ jẹ́ káwọn ará ilé gbọ́. Ìbéèrè tó wà lọ́wọ́ mi sọ pé ẹ dárúkọ gbogbo ìjọba ìbílẹ̀ tí ó wà ní ẹkùn ti Ìjẹ̀bú. Ó dà, Ìjẹ̀bú Òde, ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde. Ení. Ìjọba ìbílẹ̀ Àríwá Ìjẹ̀bú, Ìjẹ̀bú North Local Government nìyẹn. Èjì. Ìjọba ìbílẹ̀ Ìlà Oòrùn Ìjẹ̀bú, Ìjẹ̀bú East Local Government. Ẹ̀ta. Ìjọba ìbílẹ̀ Ìlà Oòrùn Àríwá Ìjẹ̀bú, Ìjẹ̀bú North East Local Government. Ẹ̀rin. Ìjọba ìbílẹ̀ Odò Ògbólú. Mo ti dárúkọ márùn. Bẹ́ẹ̀ni. Mo ti dárúkọ, ṣé mo gbìyànjú? Ẹ gbìyànjú. Màá sin ní gbẹ́rẹ́ pa, ó gbé ẹyọ kan. Bóyá kí n fún yín lásìkò díẹ̀ kẹ́ ronú sí. Mo ń bọ̀, ìjọba ìbílẹ̀ Odò Ògbólú. Ó pàkàsọ. Ẹ jẹ́ kí n dúró lórí márùn yẹn, bóyá tí n bá dẹ̀ tún rántí ṣá. Ẹ ṣé, nínú mẹ́fà, ẹgbà márùn. Ọpẹ́ ní fọ́lọ́run. A dúpẹ́. Ẹ bá wa mú ìbéèrè kejì. Ìbéèrè tó wà lọ́wọ́ mi sọ pé kí ni òǹkà 555 ní Yorùbá? Ìdáhùn sí ìbéèrè yìí, òǹkà 555 ní Yorùbá ó jẹ́ ọ̀tàléníẹ̀ẹ́dẹ́gbẹ̀ta-ó-dín-márùn. 555 ní Yorùbá nìyẹn. Ẹ bá mi ṣe Aláṣẹ Oòduà látẹ̀wọ́ ẹjọ́. Ẹ bá wa mú ìbéèrè kẹta. Okay. Ìbéèrè kẹta sọ wípé ẹ dárúkọ oníṣòwò ńlá méjì láti ìlú Ìjẹ̀bú pẹ̀lú ìṣòwò wọn. Bóyá tí wọ́n ṣì wà láyé ni àbáwọn tí wọ́n ti lọ. Àbáwọn tán ti lọ. Okay. Ìkan nínú àwọn oníṣòwò ọ̀hún ni Ọ̀túnba Ọláṣùbọ̀mí Balógun tí wọ́n ti dolóògbé báyìí. Wọ́n jẹ́ òṣòwò ní ilé-iṣẹ́ ìfowópamọ́. Wọ́n jẹ́ gbajúgbajà oníṣòwò lẹ́ka abẹ̀. Bó ti jẹ́ pé wọ́n ti dolóògbé àmọ́ iléeṣẹ́ wọn ṣì wà, iléeṣẹ́ wọn la mọ̀ sí FCMB. Ìkejì náà ni ọmọọba Mike Adenuga tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ Globacom. Ọmọ Ìjẹ̀bú làwọn méjèèjì. Ìjẹ̀bú tí bó làwọn méjèèjì? Ọláṣùbọ̀mí Balógun, Ọ̀túnba, wọ́n jẹ́ ọmọ Ìjẹ̀bú Òde. Kódà ń gbà ayé wọn, wọ́n jẹ́ olórí ọmọ ọba akílẹ̀ Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ni. Prince Mike Adenuga, wọ́n jẹ́ ọmọ ìlú Ìjẹ̀bú-Gbó. Ẹ̀yin ará ilé, ẹ bá mi ṣàlejò wa látẹ̀wọ́. Ẹ bá mú ìbéèrè kẹrin. Ìbéèrè kẹrin sọ wípé kí ni orúkọ olùdásílẹ̀ ilé-iṣẹ́ Ìjẹ̀bú-Rẹwà? Ṣéyàn ní pàkàsọ báyìí.
torí lọ́pọ̀ ìgbà ìnagijẹ la fi máa ń pera wa. Eléyìí dùn mí púpọ̀, ó kàn mí bí tí ò gbé dáa, kò yẹ kí n má mọ̀, àmọ́ ó dùn mí púpọ̀ pé mi ì mọ̀. Tí n bá ti ní Ìjẹ̀bú rẹwà bóyá màá ṣẹ̀ṣẹ̀ kọ́ ní mímọ̀ lé ni. Bẹ́ẹ̀ni eléyìí gan máa tún jẹ́ ẹ̀kọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó jẹ́ pé ìnagijẹ lájọ máa ń pera wa. Bẹ́ẹ̀ni ó dùn mí ẹ má bínú eléyìí pakasọ. Okay. Ìbéèrè karùn-ún leléyìí. Kí ni orúkọ Ọbalọ́fin Akilẹ̀ Ìjẹ̀bú? Orúkọ Ọbalọ́fin Akilẹ̀ Ìjẹ̀bú, orúkọ wọn ni Ọ̀túnba Gbénga Daniel. Tí wọ́n ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn, àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n jẹ́ aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá. Ẹ bá mi ṣáwọn látẹ̀wọ́. Alábìyẹ múra wá rí. Ẹ bá wọn mú ìbéèrè kẹfà tó jẹ́ ìkẹyìn ìbéèrè yín sà. Ìbéèrè kẹfà sọ wípé ní ọdún 1956 tí Queen of England ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Nàìjíríà, ibo ni ó sùn sí ní ilẹ̀ Ìjẹ̀bú? Ìlú Ìjẹ̀bú Òde ni wọ́n sùn sí. Bẹ́ẹ̀ni. Ìlú Ìjẹ̀bú Òde ni wọ́n sùn sí. Ilé ìtaná sùn. Ṣé mo ṣe rántí ṣá? Ilé Ṣọ́yè kọ́ àbí? Ilé Balógun Ṣọ́yè kọ́. Ìbéèrè yìí ó rí bákan. Àmọ́ mo mọ̀ pé ìlú Ìjẹ̀bú Òde ni wọ́n sùn. Ìlú Ìjẹ̀bú Òde ni wọ́n sùn. Mi ìwúlé sọ pàtó ilé ẹni tí wọ́n sùn, àmọ́ ìlú Ìjẹ̀bú Òde ni wọ́n sùn. Mi mọ̀ bí a ti ń bá rí ìdáhùn yẹn látọ̀dọ̀ atọ́kùn ìta, àmọ́ ìlú Ìjẹ̀bú Òde ni wọ́n sùn. Ó dá mi lójú. Ilé ọ̀gbẹ́ni ọjà àná Chief Timothy Adéọlá Odùtọ́lá. Ẹ̀rọ alẹ́ níbi ni a máa fi àdàgbà ètò tòní sí, gẹ́gẹ́ bí ti rí gbajúgbajà yín èèyàn wa òun la gbé wá sórí ètò Aláṣeyẹ Oòduà. Ẹ ṣé gan, ẹ ṣé o, a dúpẹ́ fún àkókò yín. Ẹ ṣé tẹ́. Ẹ̀yin ará alẹ́ nídìí jù báyìí lọ lórí ètò Gbàgede Ìjẹ̀bú lónìí, àmọ́ kí àlejò wa tó máa lọ ní ìmọ̀ bóyá wọ́n ní ọ̀rọ̀ bóyá mínì méjì fún àwọn ará alẹ́. Lákọ̀ọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ atọ́kùn ètò yìí àtàwọn tí wọ́n ṣe agbátẹrù ẹ̀. Inú mi sì dùn púpọ̀ pé ètò tá a gbé kalẹ̀ láti mú ìmúgbòòrò àti ìdàgbàsókè bá ilẹ̀ Ìjẹ̀bú àti àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ Ìjẹ̀bú. Inú mi dùn láti kópa lórí ètò yìí lónìí. Gbogbo ẹ̀yin ará ilé, ẹ má gbàgbé láti máa wo ètò yìí ní gbogbo ojú òpó ayélujára pátá, yálà TikTok, YouTube, Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ètò tó dáa ni o, ẹ má gbàgbé láti máa wò. Ẹ ṣé sà, kẹ́ tó wá máa lọ, a ní ẹ̀bùn kékeré yìí fún yín. Ó kéré àmọ́ iléeṣẹ́ P-Square Wine àwọn náà ní ká gbé ẹ̀bùn kékeré yìí, àwọn náà ní ká gbé fún yín. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé púpọ̀. Òkè báyìí ló wà fún ni máa ń gbé. Àtẹ̀yìn àtàwọn tí wọ́n ṣe agbátẹrù ẹ̀bùn yìí, mo dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀. Á tún jù báyìí lọ. Ẹ ṣé gan. Thank you. Ẹ ṣé gan sà. Are we done? Ṣé ti mú iṣẹ́ yín? Ẹ sáré ya fọ́tò.